ènìyàn ẹ rọra o, ẹ̀dá ẹ ṣọ́ra ṣe. ènìyàn ẹ rọra o, ẹ̀dá ẹ ṣọ́ra ṣe. ìrìn àjò ni ayé tó tó, ayé àkàmàrà. Gbogbo ẹ̀dá tó ń bẹ nílé ayé ìrìn àjò láàrin wálé ayé o. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi tó ń bẹ nílé ayé ìrìn àjò lèmi àti ẹ̀yin rìn wá sílé ayé. Ẹ wá jẹ́ á máa rántí pé àkàìmọye ẹ̀dá ló ń bọ̀ lẹ́yìn wa o. Rántí pé a ti bí àwọn kan ṣáájú rẹ̀, bẹ́ẹ̀ la ti mú àwọn kan lẹ́yìn tá a bí ọ tán. Ilé ayé tó wá máa ronú pé kí ló fẹ́ ṣe ńbẹ̀. Ṣé ire ló fẹ́ gbélé ayé ṣe ni àbí ìkà ló fẹ́ gbélé ayé ṣe? Torí pé bẹ́ẹ̀ dá bá ṣèkà, ẹ jẹ́ mọ̀ wípé àrọmọdọ́mọ rẹ̀ á mà tún jẹ ńbẹ̀, kó o bá lè rántí pé ìrìn àjò ni o. Bí wọ́n bá ní kò séèyàn lẹ́yìn ẹ, ọmọ tó máa bí ńkọ́? Ìdí nìyẹn ni kó o ṣe máa ronú pé ìwọ nìkan kọ́ ló jìyà ohun tó bá ṣe. Torí pé ilé ayé ìtàn ni. Yálà o ṣeré ó máa dìtàn, yálà o hùwà ibi ó máa dìtàn. Ìdí nìyí la ṣe ń fọn rere fún wa ní ìkànnì HMTV. Ẹ bá mi share ẹ̀, má gbélé ayé ṣèkà. Torí pé tó o bá gbélé ayé ṣèkà, àrọmọdọ́mọ rẹ̀ á jẹ ńbẹ̀. Àdúrà ò rán o, bẹ́ẹ̀ ni ẹ̀sìn ò rán. Ẹ̀sìn kẹ́sìn tó lè ń kó o máa ṣe láyé, àròjinlẹ̀ ló nílò o. Tó o bá náròjinlẹ̀, o ò ní ṣe ibi sẹ́nikẹ́ni o, bẹ́ẹ̀ lo ò ní ròrò ibi sẹ́nikẹ́ni. Torí pé bó o bá ṣeré wá ká, bó o sì ṣèkà wá ká. Ìwọ tó wá ṣèkà sí, má rò ó pin o. Nítorí pé ẹ̀dá tó ṣèkà sí ọ, ó máa padà jèrè ẹ̀. Ṣe ni kó o máa ṣe ire lọ. Má bá wọn gbìmọ̀ ìkà, má sì gbèrò ìkà sẹ́nikẹ́ni. Torí pé ilé ayé ìtàn ló máa dà. Ó ṣeré o, ó ṣe bí, ó máa padà dìtàn. Ṣómìwá Emmanuel, a ó tún pàdé ní ìkànnì HMTV pẹ̀lú ire àti ayọ̀.